Tọ́, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà, gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ The Golden Room pátápátá, wípé ẹ kú àkókò yìí. Elédùmarè ọba òkè ó ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Ṣé rí nínú YouTube channel tèmi Prophet Àpáta Àgbàníkùn yìí tá ń pè ní The Golden Room, kò sí nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ fake. Bẹ́ẹ̀ ni mo fi gbogbo ọwọ́ mi sọ̀yà sí. A máa dánwò báyìí kì í ṣe pé a máa fẹnu sọ. Bẹ́ẹ̀ ni kẹ́lẹ́ mọ̀ wípé ohun tá a mọ̀ tó dá wa lójú tá sì ń ṣe ni tá ń kówó lé lórí tó sì dájú fún wa. So nídìí èyí ẹ gbìyànjú kẹ́ máa subscribe, kẹ́ share, kẹ́ dẹ̀ like. Rí because subscribe yẹn máa jẹ́ kí gbogbo àwọn iṣẹ́ tá a bá ti ń fi lẹ̀ yóò máa wá sórí fóònù yín lẹ́ẹ̀kan náà. Rí tọ́ Ọlọ́run bá sì kún wa lọ́wọ́. Eléyìí tí mo mú wá yìí, bẹ́ẹ̀ ni tí wọ́n bá tẹ̀yàn lọ́fà, ẹ̀rọ ọ̀fà lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a fi ń ba ọ̀fà jẹ́ tí ọ̀fà bá ti wà lára èèyàn. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni tí ọ̀fà bá ti wà lára èèyàn, báwo la ṣe ń bà á jẹ́ tó jẹ́ pé yóò tọ́, yóò bí, yóò yá. Tí ọ̀fà bóyá ara máa ń gún ni o, tàbí ara máa ń jajẹ, tàbí inú egungun máa ń ro, tàbí ọ̀fà kọ̀fà tí ì bá jẹ́ tó wà ní àgọ́ ara èèyàn. Ẹ wo ewé yìí dáadáa. Ewé yìí la pè ní ewé oníbòmùbòmù tàbí ewé bòmùbòmù. Ewé bòmùbòmù lẹ́ ń wò yìí. Tọ́ òun nìkan la fẹ́ lò. Òun nìkan ni. Tí ọ̀fà bá ti wà lára èèyàn tàbí à ń ṣàkíyèsí ọ̀fà ní àgọ́ ara wa. Rí. Ẹ bá mi wo ewé bòmùbòmù, ẹ bá mi wá mẹ́fà. Ẹ wo 1, 2, 3, 4, 5, 6. Ewé yìí, ewé bòmùbòmù mẹ́fà lẹ́ẹ̀ lọ wá. Èyí tí ò lu níbi kankan tí ó pé ẹ bá mi wá. Ẹ ti rí. Ó yẹ ẹ bá mi kó sínú odó. Ẹ kó sódò. Ó yẹ ẹ gún. Ẹ ti gún. Ó ti kúnnú lára. Ó yẹ ẹ bá mi wá kọ́ọ̀pù omi mu kan. Ẹ wá asẹ́ kan. Tàbí ẹ bá mi wá aṣọ asẹ́ ni kẹ́ wá. Ẹ wá kó àwọn kìíní yìí tẹ́gùn yìí, ewé ìtẹ́gùn yìí. Ẹ kó sínú aṣọ asẹ́ yìí. Ó yẹ ẹ bá mi fún omi ẹ̀ sínú kọ́ọ̀pù yẹn. Ẹ ti fún omi ẹ̀ sí. Ẹ ti fún sí dáadáa. Ó yẹ ẹ bá mi wá pick milk ẹyọ kan. Ó yẹ ẹ bá mi dá pick milk yẹn lò. Ó yẹ ẹ bá mi dá sínú omi ewé bòmùbòmù mẹ́fà yìí. Ẹ gbọdọ̀ fún omi míì sí o. Omi wọ̀nba tí kìíní yìí bá yọ jáde. Ó lè jẹ́ omi ṣíbí kan ló yọ jáde. Ó lè jẹ́ omi ṣíbí mẹ́ta ló yọ jáde. Òun náà lẹ máa lò. Ẹ gbọ́. Omi ṣíbí tí ewé bòmùbòmù yìí bá yọ jáde, òun náà lẹ ní fún omi míì sí o. Wọ́n bọ omi tí ewé náà bá yọ jáde, ewé mẹ́fà yìí bá yọ jáde. Òun ni o. Ẹ bá mi dá pick milk sínú omi yẹn. Ẹ fi ṣíbí ro, ẹ ro kó rhyme. Ẹ rí i pé pick milk yẹn máa change color. Á change color lójú ẹsẹ̀. Àárọ̀ kùtù la máa ń ṣe láì tí jẹun. Ẹ máa mú sínú inú lásán. Àárọ̀ kùtù. Ó yá ẹ dàmú. Tẹ́ bá ti dàmú, ohun méjì ló fẹ́ ṣẹlẹ̀. Yálà kó mú ìgbẹ́ wá. Tẹ́ pé gbogbo oró ọ̀fà yẹn, oró ṣàkàtù tó wà lára ẹ máa yá. Ẹ rí i pé ìgbẹ́ yẹn máa yàtọ̀. Ojú ìgbẹ́ yẹn máa yàtọ̀. Wíwò ìgbẹ́ yẹn máa yàtọ̀. Tẹ́ pé ìmí máa ń ti èébì jáde. Ẹ bí gbogbo ẹ̀ pátápátá. Ẹ wá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Tẹ́ bá ṣe lénìí, ẹ ní ṣe lọ́la. Ó dọ̀túnla. Tẹ́ bá tún ṣe lénìí, ẹ ní ṣe lọ́la. Ó dọ̀túnla. Tẹ́ bá tún ṣe lénìí, ẹ ní ṣe lọ́la. Ó dọ̀túnla. Ẹ wá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀mẹ́ta. Ó jẹ́ ọjọ́ 9 lẹ́ẹ̀fì lọ. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbogbo ọ̀fà tí bá ń bẹ lágọ̀ọ́ ara wa, bí ara ń já wa jẹ ni o, ara ń gún wa ni o, tàbí ara ń ta wa, tàbí ẹ rí tó bá ti jẹ́ mọ́ ọ̀fà tá tẹ èèyàn tó ń ṣiṣẹ́ bóyá lọ́dún pípẹ́ ni o, bóyá èyí tó ṣẹ̀ṣẹ̀ tẹ èèyàn ni. Ẹ kọ́kọ́ fún nílé iná. Kẹ́ wá wo bó ṣe máa rí. Ẹ rí i pé bó ṣe mú tó bá sùn, tó bá fẹ́ jí báyìí, á bẹ̀rẹ̀ oúnjẹ. Torí bí burúkú kan àkọ́kọ́ paná. Ẹ rí i pé tí bí ó bá bẹ̀rẹ̀ oúnjẹ báyìí, bóyá
kó wá bá èébì jáde tàbí kó bá ìgbẹ́ jáde, ìkan nínú méjèèjì lẹ máa rí. Ẹ dẹ̀ try kẹ́ subscribe. Ẹ subscribe sí channel yìí, ẹ subscribe sí bẹ́ẹ̀ ṣe ń jàǹfààní nínú coding room yìí. Ẹ try kẹ́ subscribe, ẹ sì máa comment, kẹ́ sì máa share, kẹ́ máa like ẹ̀. Ẹ rí, a jẹ́ fún ibi iná làbí òrùn. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ bẹ̀ wá níṣẹ́, bí a kà fi rán, ẹ fẹ́ wá sọ́dọ̀ wa ní o, tàbí ẹ fẹ́ ká ṣiṣẹ́ fún yín, ká fi rán mọ́tò iṣẹ́, ẹ WhatsApp wa lórí 07064294474. Ìwọ tó ní ìbéèrè náà, o tún ní WhatsApp wa, Ọlọ́run ò ní fi wálẹ̀. A jẹ́ bí iná, alàbí òrùn. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkun. Masala.